bringing the world closer to your doorstep. KOIKIMEDIA, 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 we bringing the world closer to your doorstep. KOIKIMEDIA, 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 we bringing the world closer to your doorstep. Àwọn tó lára ọgbà yìí dá, àwa ló lásà àti èdè. Ìkéde lárugẹ nílẹ̀ ojú àwọn, àwa gangan ni bàbá. KOIKIMEDIA, 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 we bring the world closer to your doorstep. They never sabi wetin we carry for her. But they move closer before them to sabi. I said they never know wetin we carry for body. But they move closer before them to sabi. Ọ̀kìn lọ lọ́jà ẹyẹ ni ń lo ló lájú. Nítorí gbogbo bí àdúgbò pẹ̀jẹ̀ lẹ́nu. Ká ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa. Ká ṣiṣẹ́ fún ìlú bàbá wa. Ká jùmọ̀ sowọ́pọ̀ ká lè tó dúdú àdá. Dúdú àdúrà lè gbé wá. Ọmọ òdúdú àṣegiri. Ẹ dìde fún ẹ̀kọ́ adúláwọ̀. Ká lè jọ jùmọ̀ gbé. Kélẹ̀ ilé rí. Àwa lè gba oko ilé wa. Ká ṣiṣẹ́ ká lè jọ gbàdé. Ká lè gbàdé adé adúláwọ̀. Àwa ni mọ̀lẹ́ tí yóò tàn káàkiri. KOIKIMEDIA, àwa là ń gbé tó lárugẹ. Kásá. Ẹgbẹ́ polówó ọjà wá káyé bùbá yín jẹ. À ń gbé tó lárugẹ, à ń kásá lárugẹ. News and sports, ẹ máa rí gbọ́. Ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi ló ní kí n máa ké dandan. KOIKIMEDIA, ọlọ́lágbájú mọ̀ mi. Má bá ṣẹlẹ̀ lọ. Ọmọ Yorùbá nìyẹn, ọmọ Yorùbá tata o. Àgbàdo rẹ̀, ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi, ṣé ìlọ má fi dìbò ọ̀tẹ̀ mọ́lẹ̀ o. Ẹ̀yin lọmọ onígbò máa ń dé mádémádé. Ẹ̀yin lọmọ onígbò máa wọ̀ o. Igbó máa wọ̀ sájòjì ò gbọ́dọ̀ wọ̀. Àjòjì tó bá wọ̀ bẹ́ẹ̀, á tẹ̀lé ní bọ́ra. KOIKIMEDIA will bring the world closer to your doorstep. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Gẹ́gẹ́ bí àsìkò tí ẹ̀yin bá wà níbi tí ẹ ti ń gbọ́ wa. This is a short breaking news from KOIKIMEDIA end. So today is 25th of December 2024. Ni a mú ìròyìn wá sí etí ìgbọ̀yín. Ọ̀nà nàfẹ́. Breaking news at KOIKIMEDIA, today being the 25th of December 2024. It's with great profound sorrow but even greater gratitude to God for a life extremely spent that we announce the passing of our dear beloved mother, grandmother, great-grandmother, Aunty, Sister Mrs. Julia Olubusola Akintoye, wife of Professor Banji Akintoye, national leader of the Yoruba Self-Determination Movement. She peacefully departed this life in the early hours of today, Wednesday, 25th of December 2024, at the age of 88. Funeral arrangements will be announced by the family at a later date. The family respectfully requests time to grieve privately during this period. The family of Professor Banji Akintoye. Announcer Olayomi Koiki, CEO KOIKIMEDIA. Thank you for joining us. Once again, KOIKIMEDIA will bring the world closer to your doorstep. Is the announcement of the wife of our Professor Banji Akintoye.
the national leader of Yoruba Nation Movement worldwide, on and abroad. So today is the passing out of the wife. So at the age of 88, and the funeral service will be announced as stated in the jingle. Thank you for joining us. Once again, today is 25th of December 2024. Thank you.